Ẹ káàbọ̀ padà sí orí channel yìí Movies Room TV. Fún gbogbo àwọn tó jẹ́ pé àkọ́kọ́ tí à ń darapọ̀ mọ́ wa ní orí channel yìí rèé, màá rọ̀ yín kí ẹ subscribe sí orí channel yìí, kí ẹ tẹ subscribe button yẹn pẹ̀lú notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop video ní orí channel yìí. Because lórí channel yìí a máa ń ṣe movie reviews, a máa ń ṣe movie recommendations, a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí ó wà interesting gidi gan. So ẹ jọ̀ọ́ ẹ subscribe sórí channel yìí, kẹ́ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Àdìó Sàmbà apá kejì. Ìparí Àdìó Sàmbà apá kejì ni Àdìó Sàmbà ti lọ bá kábíyèsí ní ààfin tó ti kojú ọba, gẹ́gẹ́ bí a ṣe rántí wípé ó ń béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ọba ní ìparí yẹn pé ó ní ọmọ tí kábíyèsí pa ńkọ́. Ẹ wò ó, mi fẹ́ sọ̀rọ̀ jù nípa fíìmù yìí, mo fẹ́ kí a lọ wò ó káwo nǹkan tí Àdìó Sàmbà fi ojú kábíyèsí àti ìjòyè àti apá àti gbogbo wọn, nǹkan tó fojú wọn rí nínú apá kẹta yìí, mo fẹ́ kẹ́ lọ wò ó. Ó padà tẹ Àdìó Sàmbà o, ọlọ́pàá padà gbé, ọlọ́pàá tún gbé ọba fúnra ara ẹ̀ náà. Ṣùgbọ́n máa wù mí kí a lọ wò ó, tó tá bá wò náà ni a máa lè gbádùn fíìmù yìí. Ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV, ibẹ̀ láti máa rí fíìmù yìí wò. Tí ẹ bá ti wo fíìmù yìí tán, ẹ jọ̀ọ́ ẹ padà sí orí channel wa, kí ẹ jẹ́ ká mọ ẹ̀kọ́ tí ẹ rí kọ́ níbẹ̀ àti òṣèré tí ẹ fẹ́ràn jù ní inú fíìmù yìí. Ẹ comment ẹ̀ sínú comment section, kí ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sórí channel yìí, kẹ́ tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́, kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀gbà tí a bá ti drop video báyìí. A tún máa pàdé nínú fídíò wa tí ó ń bọ̀. Ẹ ṣé o.